iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun kéde ọjọ́ tí ìpolongo ìbò gómìnà máa dópin. Ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù ti gbà láti ṣe àṣekágbá ìpolongo ìbò wọn ní ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́rú ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2026 nígbà tí ẹgbẹ́ òṣèlú alátakò All Progressives Congress APC yóò ṣe tiwọn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ṣe ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026. Àlàyé yìí ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí fi síta nínú àtẹ̀jáde kan tó gbé jáde ní ọjọ́ Ẹtì Friday tó kọjá. Ọ̀jẹ̀lábí sọ pé àdéhùn náà wáyé ní ìpàdé àlàáfíà tí kọmíṣánná ọlọ́pàá tó mójútó ìdìbò CP Samuel Erale Taiwo pé. Ó ní ìpàdé náà jẹ́ apá kan nínú ìgbésẹ̀ táwọn ọlọ́pàá ń gbé láti rí i dájú pé ìdìbò gómìnà yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ní àlàáfíà, òdodo àti láìsí ìwà jàgídíjàgan. Ọ̀jẹ̀lábí ṣàlàyé pé ìpàdé náà jẹ́ dandan nítorí àkọlù kọ́gbà àwọn ọjọ́ àti ibi tí ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù àti ẹgbẹ́ APC ti pinnu láti ṣe àwọn àṣekágbá ìpolongo wọn. Ó ní lẹ́yìn táwọn ẹgbẹ́ méjèèjì ti jíròrò lórí ọ̀rọ̀ náà, wọ́n ní àdéhùn tí gbogbo wọn gbà ẹgbẹ́ Àkọ́ọ̀dù pé yóò ṣe ìpolongo tirẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2026 lórí pápá iléèwé Fákúnlé, nígbàtí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yóò ṣe ìpolongo ìkẹyìn rẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 ní Freedom Park. Kọmíṣánná ọlọ́pàá náà yin àwọn olórí ẹgbẹ́ òṣèlú méjèèjì fún bí wọ́n ṣe fi ọgbọ́n àti ìfẹ́ orílẹ̀-èdè hàn, pàápàá nípa yíyan ìfọwọ́sowọ́pọ̀ àti ìjíròrò dípò ìjà. CP Taiwo tún rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olóṣèlú láti kìlọ̀ fáwọn alátìlẹ́yìn, àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn tó ń tẹ̀lé wọn láti hùwà ní ọ̀nà àlàáfíà kí ìpolongo tó parí lásìkò ìdìbò àti lẹ́yìn ìdìbò. Ó kìlọ̀ pé ẹnì kọ̀ọ̀kan tí a bá rí pé ó ń kópa nínú ìwà jàgídíjàgan tàbí èyíkéyìí ìwà mìíràn tí ó lè fa rúdurùdu yóò fi mú kàtà òfin.